نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. قال المؤلف رحمه الله تعالى: باب فضل المملوك الذي يؤدي حق الله وحق مواليه. عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إن العبد إذا نصح لسيدي وأحسن عبادة الله فله أجره مرتين. متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: للعبد المملوك المصلح أجران، والذي نفس أبي هريرة بيده لولا الجهاد في سبيل الله والحج وبر أمي لأحببت أن أموت وأنا مملوك. متفق عليه. وعن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المملوك الذي يحسن عبادة ربه ويؤدي إلى سيده الذي عليه من الحق والنصيحة والطاعة له أجران. رواه البخاري. وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لهم أجران: رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد، والعبد المملوك إذا أدى حق الله وحق مواليه، ورجل كانت له أمة فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أعتقها فتزوجها فله أجران. متفق عليه. باب فضل العبادة في الحرج وهو الاختلاط والفتن ونحوها. باب فضل العبادة في الحرج وهو الاختلاط والفتن ونحوها. عن معقل بن يسار رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: العبادة في الحرج كهجرة إلي. رواه مسلم. ní ìtẹ̀síwájú àlàyé eléyìí tí a ń bá bọ̀ nínú tírà àfáwà Abu Zakariya Yahya bin Sharaf an-Nawawi alayhi rahmatullah, ní abẹ́ kitabul jihad. Ibẹ̀ náà ni agbéwà. Báàbù
èyí tí a ó ti máa tẹ̀síwájú lénìí insha Allah ta'ala ọ̀nà ni báàbù fadlil mamluk alladhi yuaddi haqqa Allahi wa haqqa mawalihi. àjùlọ ọlá èyí tó ń bẹ fún al-mamluk ay al-abd ẹrú alladhi yuaddi haqqa Allah tó ṣe jẹ́ ẹrú tó sì tún mójútó ìwọ ọlọ́run lérí rẹ̀, tó ń fún ọlọ́run ọba tó dáa, tó ń fún ní ẹ̀tọ́ rẹ̀. wa haqqa mawali, bákan náà ọ̀gá rẹ̀ ó sì ń fún ọ̀gá rẹ̀ náà ní ẹ̀tọ́ tó tọ́ sí. kí a tó wọnú àwọn al-ahadith eléyìí tó ń bẹ ní abẹ́ báàbù yìí, torí wípé tẹ̀bùwíbù alim, kí àfáà kan tí wọ́n kọ tírà tí wọ́n bá ti bà wá bá àwọn nǹkan kan tí wọ́n fẹ́ sọ pẹ̀lú báàbù kádà, ìtumọ̀ rẹ̀ ni wípé báàbù yẹn nìkan àwọn ìmọ̀ tó pọ̀ ó wà ń bẹ, àwọn nǹkan tí wọ́n fẹ́ ká gbọ́yé ó ń bẹ nínú àwọn àbúwàbù yẹn. tẹ́nìkan bá sàárè sọ pé chapter yìí báàbù rẹ̀ rí, tẹ́ bá wo báàbù yẹn dáadáa àwọn ẹ̀kọ́ tó pọ̀ tí wọ́n fẹ́ ká gbọ́yé wà ń bẹ. wọ́n ní báàbù fadlil mamluk alladhi yuaddi haqqa Allahi wa haqqa mawali. kókó mẹ́rin kan ó ń bẹ níbi báàbù yìí tí a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí. kókó alákọ̀ọ́kọ́ òun náà ni alfadlu, àjùlọ, ọlá, ipò tó ga. ẹlẹ́ẹ̀kejì ni almamluk, ẹrú tí ń bẹ lábẹ́ olówó rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ni haqqullah, ìwọ ọ̀tọ̀lọ́hun. ẹlẹ́ẹ̀kẹni haqqu almawali, ẹ̀tọ́ àbí ìwọ ẹni tó jẹ́ olówó ẹrú. tí a bá wo báàbù yìí a rí pé wọ́n fi rinlẹ̀ fún wa ń bẹ̀, tá a bá wò dáadáa pẹ̀lú ojú tó dídò. òun náà ni wípé gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀tọ́ àbí ìwọ lọ́rùn ẹni, a gbúdọ̀ pé bó ti tọ́ àti bó ṣe yẹ, tí kan ò sì gbúdọ̀ pa ìkan lára. ẹni tó jẹ́ ẹrú abẹ́ ọ̀gá kan ló wà, ọ̀gá yìí sì ní sẹ́yìdù ẹ̀, òun ló lówó rẹ̀, òun láláṣẹ lórí rẹ̀. ọ̀gá yìí ó ní àwọn ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ mọ fún ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ lórí ẹ̀. bákan náà bó ṣe ń jẹ́ ẹrú lábẹ́ ẹ̀dá ọmọnìyàn yìí, ó sì tún jẹ́ ẹrú lábẹ́ Allah subhanahu wa ta'ala. ìwọ tí ọlọ́run ọba náà ń bẹ ń bẹ kankun. bó ló ṣe fẹ́ strike balance, bó ló ṣe fẹ́ dúró déédé láti lè fún ọlọ́run ọba dẹ́dà ní ẹ̀tọ́ rẹ̀ tí ò ní yingin. kò gbúdọ̀ wá sápamọ́ sábẹ́ pé mò ń fún ọlọ́run ọba mi ní ẹ̀tọ́ rẹ̀ kó wá tẹ ẹ̀tọ́ ọ̀gá rẹ̀ mọ́lẹ̀. ẹ wo ẹ̀kọ́ tí Islam kọ́ wa mẹ́. fa'ati kulla dhi haqqin haqqa, kó wá la gbúdọ̀ fún ní ẹ̀tọ́ rẹ̀ tó bá ń bẹ lọ́rùn wa. bàbá tó bí wa ó lẹ́tọ̀ọ́ tiẹ̀, ìyá wa ó lẹ́tọ̀ọ́ tiẹ̀, ìyàwó wa ó lẹ́tọ̀ọ́ tiẹ̀, àwọn ọmọ wa wọ́n lẹ́tọ̀ọ́ tiwọn, àwọn àfáà wa, àwọn olùkọ́ wa wọ́n lẹ́tọ̀ọ́ tiwọn. bó la ṣe fẹ́ ṣe tí kò ní gùn kan. sọláfi lè mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó gbé gbogbo nǹkan kalẹ̀ pẹ̀lú ètò àti ìlànà ni. ọmọnìyàn nígbà míì yóò mọ sápamọ́ sábẹ́ òwe tí Yorùbá máa ń pa wípé ọ̀bùn orí kú ọkọ tìrànmọ́. kí ni túmọ̀ rẹ̀? yóò ní láti ọkọ òun ti jáde láyé, òun ò bu omi lárí. aslan náà tẹ́lẹ̀ kọ́kọ́ rẹ̀ tó jáde láyé ọ̀bùn kulẹ̀ ní tẹ́lẹ̀. nígbà ọkọ rẹ̀ wá kú wá ní lágbàtọ́kọ̀ òun ti jáde láyé, òun ò tiẹ̀ fomi kára.
àwọn yẹn wà sọ pé ìgbà tọkọ yẹn wà láyé gan sọ mọ́ wẹ̀ tẹ́lẹ̀. So idan kẹ́nìkan á máa sọ pé ọ̀rọ̀ tọlọ́run yìí náà la mójútó ní òtí ẹ̀já ara ayé tẹbí ní òjá ara ayé taramọ́ ní òjá ara ayé tìyàwó ní òjá ara ayé tọmọ tọlọ́run yìí náà la mójútó ní òtí ẹ̀já wa gan ó lè wẹ̀ mọ́ àti ẹ̀rá ayé wẹ̀ mọ́ gba aṣọ ti dọ̀tí máa lọ́rùn rárá. fa a'ti kulli dhi haqqin haqqa ìwọ̀ tí ń bẹ lọ́rùn wa ká gbìyànjú ká pé lọ́nà tí kò fi ní ṣe kí ni o tí ò fi ní pàkan lára. ẹni tó bá wá wà nípò ẹrú tí kò ní òmìnira ara rẹ̀ ẹ rí pé Yorùbá máa ń pòwe kan Yorùbá ò ní mò ń ṣe tèmi lọ́wọ́ kì í sọ̀kọ̀ṣẹ́ kí ni mo wí mò ń ṣe tèmi lọ́wọ́ kì í ṣe kí ni o kì í sọ̀kọ̀ṣẹ́ lápèjúwe ni pé àwọn ìwà ń bì wá lọ kó aṣọ yẹn kọ́ ọmọ fọ́ mo ti gbọ́ sà mò ń fọ tèmi lọ́wọ́ tí n bá fọ tán mò ń bọ̀ ọ̀kọ̀ṣẹ́ ni wọ́n mọ̀ kì í kọ̀ sí ọ̀kọ̀ṣẹ́ ṣebí kan ló ń ṣe lọ́wọ́ yóò sá parí kan kó tó ṣe kí ni o kó tó ṣe mí. owó yẹn àbẹ́ àsámọ̀ ọ̀rọ̀ ń kò ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ rú o kẹrù máa fọṣọ tiẹ̀ lọ́wọ́ kọ́gà rẹ̀ ní ọyá wa lọ bá mi fọṣọ kí ni ó ṣe yóò fi tiẹ̀ yẹn lẹ̀. ẹni tó wà nípò ẹrú yìí bó ló ṣe fẹ́ strike balance láàrin ọ̀gá rẹ̀ àti láàrin Ọlọ́run ọba tó dá àsìkò òun tó ọ̀gá rẹ̀ ní kó lọ máa fọṣọ bó ló ṣe fẹ́ strike balance láàrin méjèèjì. ìdí nìyí tó fi jẹ́ pé báàbù yìí báàbù tó pàtàkì ni pé báàbù fadlil mamluk ojúpọ̀nà ọlá ipò tó ń bẹ fún èyíkéyìí nínú ẹrú alladhi yu'addi haqqallah tó ń rí ẹ̀tọ́ Ọlọ́run ọba mójútó tó ń fún Ọlọ́run ní ìwọ Ọlọ́run and at the same time wa haqqa mawali eléyìí ò sì pa ẹ̀tọ́ rẹ̀ ojúṣe rẹ̀ kò pa lára sísàkání Ọlọ́run ọba tó dá. àbí kí la fẹ́ sọ lórí ẹni tẹ́ gbà síṣẹ́ ìgbé kó máa débi iṣẹ́ láago 7:30 yóò sì máa kó ń biṣẹ́ tó bá ti di aago 1 àbọ̀ àbá aago 1 ẹ̀rí pé tó láǹfààní àti kí ṣubú yìí kó tó wá biṣẹ́ abẹ́ẹ̀kọ́ ó sì tún láǹfààní àti kí sọ̀látù zuhur ó sì gba iṣẹ́ ẹ̀ sọ pé yẹ ni ó máa gbà ní sálárì ó sì gbà bẹ́ẹ̀ ọba débi tó fi sí ní nǹkan bí aago 8 ó kọjá díẹ̀ ọ bàbá gbogbo àwọn èèyàn tó fẹ́ rajà wọ́n dúró pé ẹni tó ń tajà fún àlà ń retí àárí àwọn tó fẹ́ lọ ti lọ nígbà tó padà wá dé wá ní ọ̀gá ẹ má bínú mo lọ ṣe náfìlà dùhà ni mi ìbí ṣeré náfìlà dùhà bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ kò sí nínú àjọsọ kò ní ìdíkà àjọjọ sọ yẹn hákù hàlá nìyẹn ok ẹ rí wípé ẹ̀tọ́ ọ̀gá rẹ̀ yẹn agreement tí wọ́n ṣe yẹn ó tóbi ó wúwo ju náfìlà dùhà lọ náfìlà nìyẹn ó wúwo ju náfìlà lọ in tó lè sọ wípé túláàsì òun ò lè má ṣe ìrun ọ̀ràn yẹn níjọ́ tẹ́ bá rẹ̀ jẹ́ jones agreement yẹn sọ èmi ò máa lọ kírun tó bá bọ́ ọ̀gá yẹn láàmú tí ò bá sì bá láàmú yóò ní kó máa lọ tó bá sì ti kàráǹgì dájú tí ò bá wá sí míìsì tán o lè ṣe jámù bayna zuru wal asr àlàyé mi nìyẹn ká má lọ bẹ̀ ṣùgbọ́n almuhim kéèyàn ó máa gbìyànjú láti má pamọ́ sábẹ́ kí mo fẹ́ fún Ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ kó wá fìyẹn máa tẹ ẹ̀tọ́ ẹlòmíì lórí rẹ̀ kó máa tẹ̀ mọ́lẹ̀ àbí kó má dúró lórí pé mo fẹ́ fún ẹ̀dá ní ẹ̀tọ́ wọn kó wá fìyẹn ṣe excuse láti máa tẹ ẹ̀tọ́ tí Ọlọ́run ọba mọ́lẹ̀ ìyún náà máa ń ṣẹlẹ̀ ẹlòmíì nígbà iṣẹ́ mi lè ráyè kásùn bá ń lé iṣẹ́ ni so a gbọ́dọ̀ rí pé a maintain balance ká fún Ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ká sì má jẹ́ kíyàn ó pa ẹ̀tọ́ táwọn ọmọnìyàn náà bá nílé rí wa. Ọlọ́run àfáwà Imam Nawawi alayhi rahmatullah wọ́n wá gbé láti ibi tó ti rẹlẹ̀ jù pé a ti ẹ̀ gbọ́ ọmọlúàbí níwọ olómìnira ara rẹ̀ káwá wẹ́n tó ti ẹ̀ jẹ́rú
tí ò lómìnira rárá bó ló ṣe fẹ́ maintain balance tó bá wá rí ṣe bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ò complain nípa rẹ̀ rí kò sì tún fi ọwọ́ yẹpẹrẹ mú ìwọ̀ ọ̀tọ̀ lọ́hùn irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ lahu fadlun azim indallah ipò rẹ̀ ga níwájú Allah subhanahu wa ta'ala. So àwọn àlàyé yìí òun la fẹ́ gbéyẹ̀wò lábẹ́ báàbù yìí. An ibn Umar radiyallahu anhuma láti ọ̀dọ̀ àfáwà Abdullah ibn Umar kọ́lọ̀wọ̀n bá kọba ayọ́nú sí bàbá àtọ́mà anna Rasulullah sallallahu alayhi wa sallam qala wọ́n ní òdíṣẹ́ Ọlọ́run ọba tí ká àtìgẹ́ Ọlọ́run bá ń bẹ fún sọ wípé innal abida idha nasaha li sayyidihi wa ahsana ibadatallah falahu ajruhu marratayn muttafaqun alayh. Wa innal abda ẹni tó bá jẹ́ ẹrú dájúdájú ẹrú tí ò lómìnira rárá tó ń bẹ lábẹ́ olówó rẹ̀ idha nasaha li sayyidihi tó bá ṣe dáadáa nasaha huna bima'na ahsana tó bá ṣe dáadáa tó ṣe tó nọ́mà tí kò khalafa nǹkan tí olówó rẹ̀ ní kò ṣe wa ahsana ibadatallah ó fẹ́ jíṣẹ́ fún olówó rẹ̀ yìí náà kò pa ìjọsìn rẹ̀ fún Ọlọ́run ọba Allah kò tún pa lára wa ahsana ibadatallah ó sì tún ṣe ìjọsìn tó yẹ kó ṣe fún Allah ó ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ falahu ajruhu marratayn irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ ìlọ́po méjì ní ẹ̀san rẹ̀ ó máa jẹ́ níwájú Ọlọ́run yóò gbẹ ẹ̀san wípé ó sojúṣe bó ti yẹ kó ṣe fọ́gá rẹ̀ yóò sì tún gbẹ ẹ̀san wípé ó sojúṣe bó ti yẹ kó ṣe síta ni ó sí Allah subhanahu wa ta'ala muttafaqun alayh. Wa an Abi Hurayrata radiyallahu anhu qala láti ọ̀dọ̀ afọ́ Abu Hurayra Ọlọ́run kó bá yọ́nú sí wọn wọn qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba tí káàkiri ọba bẹ fún sọ báyìí pé lil abdil mamlukil muslihi ajran yóò máa jẹ́ ti èyíkéyìí nínú ẹrú al-mamluk èyí tó ń bẹ lábẹ́ ìkápá ni ẹnìkan kò dára rẹ̀ ni kódà kò dá ní òmìnira ara rẹ̀ al-mamluk ẹni tí ò dá ní òmìnira tó ń bẹ lábẹ́ ìgbèkùn tó ń bẹ lábẹ́ ìkápá ni ẹnìkan síbẹ̀síbẹ̀ al-muslihi ó wá jẹ́ ẹni tí máa ṣe tí wọ́n bá ní kó ṣe dáadáa òjíṣẹ́ Ọlọ́run ọba sọ pé as-salih ó ní al-muslih ay alladhi yuslihu ẹni tí máa tún gbogbo tí wọ́n bá gbélé lọ́wọ́ tí olówó rẹ̀ bá ní mójútó nǹkan yìí o bí wọ́n ṣe ní kó ṣe náà ni ó ṣe kò ní ṣe jàmbá gbẹ́tọ̀ ẹ lọ ṣe nǹkan báyìí kìí ṣe pé tó bá débẹ̀ ìlàjì nǹkan yẹn yóò tà yóò dòwò àpò yóò kó yókù wálé yóò lò ti bàjẹ́ la al-muslih bí wọ́n ṣe ní kó ṣe nǹkan yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba ní yóò máa jẹ́ tiẹ̀ ajran ẹ̀san méjì ìlọ́pọ̀ ẹ̀san méjì ni ó máa gbà lọ́dọ̀ lọ. walladhi nafsu Abi Hurayrata biyadi àfọwọ́ Abu Hurayra radiyallahu anhu wọ́n fẹ́ jẹ́ ká mọ oore àti ọlá àti ipò tírúfẹ́ ẹrú bẹ́ẹ̀ tí ó ní níwájú Ọlọ́run wọ́n láwọn fi ẹni tí ẹ̀mí àwọn ń bẹ lọ́wọ́ rẹ̀ tí í ṣe Allah subhanahu wa ta'ala àwọn fi búra lawla al-jihadu fi sabilillah tí kìí bá ṣe wípé àníyàn pé èmi náà fẹ́ jọ́kan nínú ẹni tí ọlọ́mọ jà sójú ọ̀nà Ọlọ́run wal hajju tí kìí bá ṣe wípé hajj lílọ in tó tóbi lẹ́mìí tèmi náà ni pé kẹ́mi náà mọ̀ rí hajj lọ wà birru ummi àti kí n sì túnmọ̀ láǹfààní àti máa ṣe dáadáa kí n máa ṣe bọ̀ yìí sin ìyá tó bí mi lọ́mọ kí n má jò ráre tí kìí bá ṣe àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí ni la hababtu ń bá máa bẹ lọ́hùn ń bá sọ pé ó wù mí púpọ̀ an amuta wa ana mamluk péjọ tí ń bá jáde láyé kí n jáde láyé lẹ́ni tó jẹ́ ẹrú pé kọ́lọ́hún ó ṣe mí lẹ́rú
kí ni táfà Abu Hurairah fi sọ ilé nítorí ẹ̀san tó ń bẹ fún ẹrú tó bá ṣe ojúṣe sí olówó rẹ̀ tó sì tún rí ojúṣe ṣe sí Allah subhanahu wa ta'ala muttafaqun alayh. afọwọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu kọ́lọ̀n kó bá yọ́nú sí wọn wọ́n mú àwọn nǹkan mẹ́ta kan wá pé tí ìbá sa àwọn nǹkan mẹ́ta yẹn ni àwọn ọba máa bẹ lọ́ngàn ni pé káwọn jẹ́ ẹrú káwọn sì kú sóko ẹrú torí pé ìgbà tí wọ́n wo tánàbí sọ sallallahu alaihi wasallam nípa pé ẹrú ọmọ gba ládá méjì lẹ́ẹ̀kan náà ìgbà tí wọ́n sì jọ ọmọlúàbí ẹyọ kan ló gbà ẹ wo ojú kòkòrò táwọn sàábé máa ń ṣe lórí ọ̀rọ̀ ládá tán bá gbọ́ pé ládá wà ń bí nǹkan kan wọ́n ṣe ojú kòkòrò káwọn ní ojú kòkòrò àfọ Abu Hurairah ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́dẹ́ bí wípé wọ́n ní tí ìbá ṣe àwọn nǹkan mẹ́ta kan àwọn ọba sì bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó sàwọn lẹ́rú káwọn ó sì kú sóko ẹrú ìyẹn túmọ̀ sí pé ládá ó tóbi lẹ́mí àfọ Abu Hurairah ó tóbi lẹ́mí àwọn sàábé ju ìjẹ́ òmìnira ara wọn lọ ló fi jẹ́ wípé a kò lè fira wa dọ́gba pẹ̀lú àwọn sàhábà kọ́lọ́n kó bá yọ́nú sí wọn nínú tó tóbi nínú ẹ̀mí ọmọnìyàn lẹ́yìn àlàáfíà òmìnira ni freedom anabi sallallahu alayhi wa sallam anabi ní ni'matani magbunun fihima kathirun minan nas as-sihhatu wal farag ṣùgbọ́n bí òmìnira ṣe tóbi tó lẹ́mí gbogbo èèyàn yẹn àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n fojú kéré ìní òmìnira lẹ́gbẹ̀ẹ́ kíni o lẹ́gbẹ̀ẹ́ ládá ìwọ náà wòye ládá tó ti sọnù mọ́ lọ́wọ́ lè tó náà ní ẹ̀ tó kàkún tahiyatul masjid ọkàn wọ́n mọ́sálásí náà taslim assalamu alaikum wọ́n sálámà sí ọkọ̀ dáhùn sálámà ládá tó tóbi wà ń bẹ̀ ó ti sọnù mẹ́lòmí lọ́wọ́ lè rawatib ba'da salati zuhr tó yẹn náfílà ọ̀pọ̀lọpọ̀ ládá ti sọnù tó dẹ̀ ní kápá láti lè ní ládá yẹn ẹ wo odidi sọ̀hábà as-sahabi al-jalil ó ní ìgbà tó gbọ́ ládá yìí ohun tí è bá ṣe nǹkan mẹ́ta kan ní òun ò bá sì nífẹ̀ẹ́ sí pé kóun ó kú kóun ó lòsẹ̀mí ayé òun kóun kú lẹ́rú kóun bá lè máa rí ládá mélòó méjì ìlọ́po méjì gbà àwọn afáàjẹ́ kó yẹ wa wípé kí nìdí tí àfọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu tó fi mention kan mẹ́ta yẹn àkọ́kọ́ alhajju ẹlẹ́ẹ̀kejì aljihadu fi sabilillah ẹlẹ́ẹ̀kẹta birru ummihi aljihadu fi sabilillah ẹ̀rí pé jíjagun sójú ọ̀nà Ọlọ́run kò pọn dandan lórí ẹrú bí aljihad fi sabilillah bóyí jẹ́ ládá iṣẹ́ ládá tó pọ̀ ẹrú kò lè ṣàyà gbangba bóun lọ jákújọ́ ọ̀nà lọ tọ́gà rẹ̀ ọ̀bá yọ̀ǹda rẹ̀ so ládá ńlá yẹn ó bọ́mọ kò láǹfààní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní alhajj ẹrú ò lè lówó lọ́wọ́ kó lálàáfíà kó lágbára kó ní nǹkan ọ̀gùn kó ní tí ó jẹ kó wá ní tọ́kàn náà ọ̀rọ̀ nípò fẹ́ lọ ṣe hajj kò lè lọ tó lówó rẹ̀ bá ṣe kí ni o tí ó bá ti yọ̀ǹda ẹlẹ́ẹ̀kẹta birru alwalida kéèyàn ó ṣe dáadáa sí èèyàn pàápàá jùlọ àwọn òbí èèyàn méjèèjì àfọ́ Abu Hurairah àwọn wá sọ ti ìyá nìkan nítorí pé ìyá nìkan ni wọ́n dàgbà sí wọn lọ́wọ́ bàbá wọn ti jáde láyé tipẹ́ so lójú wọn dákọ̀ ìyá jàmá ta nìyẹ ẹrú kódà kẹrù mọ̀ ìyá rẹ̀ gan só lè lọ sí dáadáa sí nígbà tí olówó rẹ̀ sọ pé kọ́lọ́mọ́ roku kò lè ṣe kódà kóhun àti ìyá rẹ̀ jọjọ jẹ́ ẹrú lọ́dọ̀ olówó iṣẹ́ tán bá fún ìyá ọmọ ṣe iṣẹ́ tán bá fún ọmọ ṣe tí ọmọ òkúrọ̀ ẹgbẹ́ jẹ́ fi tèmílẹ̀ kí lọ sí ti yá yóò jìyà sí pé kò ṣiṣẹ́ so ẹrú lè má rí dáadáa ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ fún ìyá rẹ̀ nígbà tó ń bẹ lóko ẹrú àfáà wa Abu Hurairah náà fi mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn jáde pé tí ìbá ṣe pé tá a bá ní ká wo láàdá nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́gbẹ̀ẹ́ láàdá lọ́pọ̀ méjì táwọn ẹrú ó gbà láàdá mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tún lọ́rìn jù yẹn lọ ni
àwọn ọba sọ wípé àwọn ó sojú kòkòrò ládàá tẹrùn káwọn náà jẹ́rú káwọn kò sí pẹ̀lú. so wa in dalla hadha tí a bá ní eléyìí ń tọ́ka sí nǹkan kan innama yadullu ala hirsi as-sahabati ash-shadid eléyìí ń tọ́ka sí ojú kòkòrò táwọn sàbí máa ń ní fi mada aw ala al-ajri iktisab al-ajri wa thawab láti lè jẹ́ káwọn òṣìṣẹ́ táwọn òfin lè gbà ládá tó pọ̀. wa an abi musa al-ash'ari láti ọ̀dọ̀ àfáwà abu musa al-ash'ari kọ́lọ̀wọ̀n bá kó bá yọnu sí wọn. wọ́n ní qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ̀n bá tí kàtgọ́lọ́n bá ń bẹ fún sọ wípé al-mamluku alladhi yuhsinu ibadata rabbi ẹni tó jẹ́ ẹrú tó ń sin ọlọ́run ọba rẹ̀ dáadáa bó ti tọ́ àti bó ṣe yẹ. ihsanu al-ibadat lillah ìtumọ̀ pé èèyàn sin ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ ó dúró lórí al-ikhlas wal-mutabaa. ẹrú yẹn kò pa nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ó sì ń sin ọlọ́run nílànà èyí tó bá súnnà mu tí kìí ṣe ìlànà bídà. wa yuaddi ila sayyidi alladhi alayhi min al-haqq ojúṣe tó yẹ kó ṣe sí ọ̀gá rẹ̀ olówó rẹ̀ ó ń sì ń ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. wa nasiha ó sì ń ṣe nǹkan lọ́nà tó tọ́ lábẹ́ olówó rẹ̀. wa ta'a ó sì ń gbọ́rọ̀ sí olówó rẹ̀ lẹ́nu. irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ lahu ajran ẹ̀san méjì ni ó máa jẹ́ tiẹ̀ ìlọ́po lọ́nà méjì ni ẹ̀san irúfẹ́ ẹrú bẹ́ẹ̀. rawahu al-Bukhari afawa al-Imam al-Bukhari ni wọ́n gba hadithi wa. wa anhu qal bákan náà látọ̀dọ̀ afọ Abu Musa al-Ash'ari wọ́n ní qala Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba tí ká ìdánlọ́ba ń bẹ fún ti sọ báyìí pé thalathatum lahum ajran àwọn ìran èèyàn méjì mẹ́ta kan bẹ ẹ̀san wọn ìlọ́po lọ́nà méjì ni wọ́n máa gbà lẹ́san lọ́dọ̀ Allah. alákọ̀ọ́kọ́ rajulun min ahlil kitab èèyàn kan tó jẹ́ ọ̀kan nínú àwọn ahlil kitab imma kó jẹ́ yahudi àbí nasrani amana bi nabiyyihi ó nígbàgbọ́ sí òjíṣẹ́ tí Ọlọ́run ọba rán sí lásìkò òjíṣẹ́ òun lápèjúwe ẹni tó wà láyé nígbà Ànábì Isa alayhi salatu wassalam tó jẹ́ nasrani àbẹ́ni tó wà láyé lásìkò Ànábì Musa alayhi salatu wassalam tó jẹ́ yahudi tó pẹ̀rẹ̀ ní yahudi ó gba Ànábì Musa gbọ́ tòun náà gba Ànábì Isa gbọ́ wọ́n sì tẹ̀lé ní tánàbí yìí tán mú wa. nígbà táwọn ànábì yìí tún wá lọ tán Ọlọ́run tún wá sẹ́ẹ̀mí wọn kù wọ́n tún bẹ láyé wọ́n tún gba nígbà tánàbí sàlám náà tún dé wọ́n tún gba ànábì gbọ́ sallallahu alaihi wasallam. ọ̀nà kan nìyẹn. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ni tó ṣe wípé ànábì Isa ànábì Musa tiẹ̀ ti lọ. tẹ́rìbíyà tó ní látara àwọn tó bí ó nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wọ̀nyí ó dẹ̀ ń ṣe ẹ̀sìn nílànà yahudiya àbí nasraniya. ìgbà tó tún wá gbọ́ wá sí nípa rìsáàlà àtànẹ́bí sallallahu alaihi wasallam ó wá gbàgbọ́ wípé in tó dájú ni wípé èyí tànẹ́bí mú wá yìí òun ni àṣẹ pé èyí tí ń bọ̀ tẹ́lẹ̀ ó bá tún wá gba Islam. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lahu ajran ìlọ́po méjì ńlá jàre ó jẹ. ó gba Musa gbọ́ ó gba Isa gbọ́ ó gba ànẹ́bí sallallahu alaihi wasallam gbọ́. ìyẹn túmọ̀ sí pé ìfà ńlá ni ẹni tó bá jẹ́ yahudi àbí nasrani ìfà ńlá ni wọ́n kó tán bá tún gba iṣẹ́ tí Ọlọ́run bá fún Ànábì sallallahu alaihi wasallam tán bá gbàgbọ́ ìlọ́po ẹ̀san méjì òun ni wọ́n gbà. torí pé nusratul hadid Ọlọ́run náà tún sọ fún wa ń bẹ̀ bismillahir rahmanir rahim Ọlọ́run ya ayyuhal ladhina amanu Ọlọ́run mo pẹ̀yìn tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ittaqullaha ẹ páyà Ọlọ́run ọba wa aminu bi rasulihi ẹ gbà òjíṣẹ́ rẹ̀ gbọ́ yu'tikum kiflayni min rahmatihi Ọlọ́run yóò ṣe àánú rẹ̀ ní àdìpèlé ìlọ́pọ̀ ọ̀nà méjì lọ́wọ́ fi fún yín. wọ́n bẹ̀rẹ̀ náà àwọn olùmọ̀ tafsir tí wọ́n ní alladhina amanu níbí Ọlọ́run bá ń tọ́ka sáwọn ahlul kitab
sòyìn túmọ̀ pé tán bá lè gba Ànábì sallallahu alaihi wasallam gbọ́ pẹ̀lú gbàgbọ́ tí wọ́n ti ní síwájú tẹ́lẹ̀, ìlọ́po méjì ni ẹ̀san wọn ó jẹ́. ìran ẹlẹ́ẹ̀kejì nínú èèyàn tí ládàá wọn máa jẹ́ ìlọ́po méjì, òun náà ni wal abdul mamluk, òun náà ni ẹrú èyí tó ń bẹ ní abẹ́ ìgbèkùn olówó rẹ̀. idha adda haqqallah, tírúfẹ́ ẹrú bẹ́ẹ̀ tó bá ń gbìyànjú láti lè mú ẹ̀tọ́ tọlọ́run wá tó sì ń fún Ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ bó tó àti bó ṣe yẹ. wa haqqa mawalihi, bákan náà ẹni tó jẹ́ olówó rẹ̀, sayyidu rẹ̀, ọ̀gá rẹ̀, tó ń fún ọ̀gá rẹ̀ náà ní ìwọ rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ, tí ò sápamọ́ sábẹ́ pé òun fẹ́ fún Ọlọ́run níwọ rẹ̀ kó máa tẹ ìwọ ọ̀gá rẹ̀ mọ́lẹ̀, irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ lahu ajran, ìlọ́po méjì náà ni ẹ̀san tiẹ̀. ẹlẹ́ẹ̀kẹta, wa rajulun kanat lahu amah, òun náà ni èèyàn kan èyí tí ẹrúbìnrin kan ń bẹ ní abẹ́ ìkápáni rẹ̀. ìyẹn túmọ̀ sí pé ó ní ẹrúbìnrin. fa adabaha, ẹrúbìnrin yìí ẹni yẹn wá kọ́ lẹ́kọ̀ọ́ púpọ̀, tó ń ti pẹ́ rú ni, ó àdábà rẹ̀. fa aksana ta'dibaha, ó fún ní adab. n tá ń pè ní ládàbí òun náà ni moral. ó lè má ní nǹkan ṣe pẹ̀lú kíkọ́ ọ̀lẹ̀ kíkọ́. Yorùbá máa ń pè ní yáàyì, ọmọ yẹn yáàyì. yáàyì ńgbà míì wọ́n tún máa ń túmọ̀ sí pé kéèyàn rẹwà. ọmọbìnrin yẹn yáàyì, that is ọmọbìnrin yẹn she's beautiful. bóyá ọmọkùnrin náà ni wọ́n ní ó yáàyì lọ́kùnrin, ó handsome. wọ́n sì tún máa ń túmọ̀ rẹ̀ sí pé kéèyàn jẹ́ ẹni tó níwà ọmọlúàbí, kéèyàn mọ ohun tó tọ́ lásìkò tó tọ́ níbi tó tọ́. tàbí kìí ṣe gbìyànjú ní mọ́mọ́ kọ́ máa ní ìdíkànsẹ̀ sọ fún ọ, ó mọ ohun tó yẹ kó o ṣe lásìkò tó yẹ kó o ṣe níbi tó ti yẹ kó o ṣe. irúfẹ́ ẹrú bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ó rèé, fa adabaha fa aksana ta'dibaha, ó rèé púpọ̀, ó fún níwà yáàyì, ó dẹ̀ ṣe ìwà yáàyì yìí ó ṣe dáadáa lára rẹ̀. wa allamaha, kódò ó tún kọ́ lẹ́kọ̀ọ́, ó lè kà, ó lè kọ́, ó tún fi ìmọ̀ mọ́. fa aksana ta'limaha, ó kọ́ ní mímọ̀ kọ́ mímọ̀ kà lọ́nà tó gbà dára jùlọ. ẹrú ni o. thumma a'taqaha, lẹ́yìn ìgbà tó parí gbogbo sẹ́yìn lára rẹ̀, ó wá tú okùn ẹrú lọ́rùn rẹ̀, ó sọ́dọ̀ màlúàbí. ó tú okùn onítọ̀ látòní lọ o ìṣẹ̀rú mọ́, ìwọ náà ti di kíni o, ó ti dọmọlúàbí. kò wá dúró lórí ìyẹn nìkan, fatazawwajaha, kí ló fà fatazawwajaha, ọba tún sọ di ìyàwó, ọba so yìgì ẹ̀. irú ẹni tó ṣe báyẹn falahu ajran, ẹ̀san méjì ni olówó rẹ̀ yẹn yóò ṣe kíni o, yóò gbà. tí a bá wo ọ̀rọ̀ yìí, a rí i pé ẹni yẹn ṣiṣẹ́ lórí ẹ̀. ibẹ̀ yẹn láti rí i pé ẹ̀sìn Islam, tá bá ń sọ pé Islam fi ààyè òwò ẹrú òwò ẹrú òwò ẹrú lẹ̀, naam, ó wà nínú tó wà nínú ìtàn Islam, nínú tí Islam fi ààyè ẹ̀ lẹ̀. ṣùgbọ́n ọ̀nà tí Islam fi ní a máa bá ẹrú gbé, ọ̀nà tí Islam fi ní ká máa sọ ẹrú dọmọlúàbí ó pọ̀ ju ọ̀nà tó fi ní ká mú ẹrú lọ. ẹ wo àwọn èèbó afipágbalẹ̀. ǹjẹ́ wo lẹ gbọ́ wípé nínú ìtàn èèbó kan padà wá fẹ́ ẹrú nínú ìtàn? láìláì kò ní fẹ́. sòyàn túmọ̀ sí pé nínú ká ṣe dáadáa sí ẹrú, ó ní ká kọ́ lẹ́kọ̀ọ́, ká bọ́ okùn ẹrú lọ́rùn ẹ̀, ká tún wá sọ di ìyàwó. irúfẹ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀, falahu ajran, ládàá méjì òun ni ó gbà. ṣe rí hadith tí a fọwọ́ al-Imamu Nawawi alayhi rahmatullah, Ọlọ́run kó bá a yọ́nú sí wọn. hadith tí wọ́n mú wá láti fi kẹ́yìn báàbù yìí, hadith yẹn àwọn masail
tó pọ̀ ó sápamọ́ sábẹ́ tó ṣe wípé a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ṣókíṣókí ẹni tó bá fẹ́ àtàwássu'u fihi aw fiha náà masáìlì yẹn falyuraji kutubal fiqh kó lọ tún wúlọ sínú àwọn tírà fiqh. tẹ́ bá wo ọ̀rọ̀ yìí tó kàn yìí wípé wa rajulun àti arákùnrin kan kanat lahu ama tó ní ẹrúbìnrin tí ẹ̀pẹ́ ẹrú òní bàbá kò níyà ó ní ṣùgbọ́n kò sí ó ti wà nípò ẹrú fa addabaha ó fún ní ládàbí fa asana ta'dibaha wa allamaha ó kọ́ lẹ́kọ̀ọ́ fa ahsana ta'limaha ó sì fún lẹ́kọ̀ọ́ gidi thumma a'taqaha ó wá bọ́kùn lọ́rùn ẹ̀ fatazawwajaha ó sì so igi rẹ̀ ó sọ díyàwó. Masala kan bẹ níbẹ̀ yẹn tó yẹ ká kíyèsí. Àkọ́kọ́ jawazu ta'adib al-abdi aw al-ama wa ta'limihima. Ìgbàláyé wà nínú ihsan nínú dáadáa ni pé ẹrú ká fún wọn lẹ́kọ̀ọ́. Tí Islam bá lè sọ ilé fún ẹrú tó ń bẹ lábẹ́ wa bó wá ní ọmọ ọ̀dọ̀ ìṣẹ́rú o kí ló dé tí ọmọ ọ̀dọ̀ rẹ iṣẹ́ lẹ fi pa lórí kò jàǹfààní ẹ̀kọ́ kankan lára yín. ọmọ tí ẹ ń lọ ilé ẹ̀kọ́ ọmọ tẹ́ gbà sọ́dọ̀ pé kọ́ ọmọ bá ń tún léṣe tẹ́ bá láǹfààní kóun náà máa lọ ilé ẹ̀kọ́ náà nínú iṣẹ́ olóore ni kì í ṣe wájìbò ṣùgbọ́n nínú ihsan tí a bá lè rí wípé nínú iṣẹ́ olóore ni pé ẹrú tí ò lẹ́nì kankan ká tún kún lẹ́kọ̀ọ́ ká tọ́ sọ́nà ká fún ní ìwà yáyì tá a bá lè ṣe báyẹn ṣẹ́rú min babi aula ẹni tó jọmọ ọ̀dọ̀ tí ìṣẹ́rú ti ń gbọ́dọ̀ wá tá à ń ránṣẹ́ ká tún ṣe dáadáa sóun náà wa min babi aula ọmọlúàbí ọmọ tó wá bí níná ò fún wọn lẹ́kọ̀ọ́ wọn ò ní ládàbí ò àlámà wọn ẹ̀rí wípé nǹkan tó burú jáì. Ká fún ẹrú tó ń bẹ lábẹ́ wa ká fún wọn lẹ́kọ̀ọ́ ká fún wọn láàyè káwọn náà ó ní mímọ̀ nínú dáadáa Islam ni. Bákan náà wọ́n wá ní thumma a'taqaha fatazawwajaha qaddama al-itqa ala mada ala zawaj. Hadith yìí mention bíbọ́ okùn lọ́rùn rẹ̀ sísọ di ọmọlúàbí ṣáájú kó tó ṣe kí ni o kó tó fẹ́ limada. Táwọn lè sọ kí ló dé tó fi jẹ́ wípé bíbọ́kùn lọ́rùn ẹrú ó ṣáájú fífẹ́ tàbá fẹ́fẹ́ náà man àkọ́kọ́ náà لا يجوز زواج العبد لا يجوز زواج الأمة. نعم صحيح لكن أريد التفصيل. لا تدخل في هذا. شري عقد ملك اليمين عقد ملك يمين أقوى من عقد النكاح. Ìtakókó pé ẹrú mi ni ọ́ ó lágbára ju ìtakókó yìgì lọ. Mi rò pé ìyàwó tó fẹ́ níjọ́ tí wọ́n so yìgì ẹ̀ fún ọ só ti dẹrú rẹ̀ nìyẹn só lè ṣe bó ṣe wọ̀ ọ́ lérí ẹ̀ bàbá rẹ̀ ti fà ọ́ lé mi lọ́wọ́ láà ó sì tún ní hákù àwọn òbí rẹ̀ kó ṣe dá sáwọn òbí rẹ̀ kó ó ní ráìtì lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹrú níjọ́ tó ti kówó kalẹ̀ tó rà ṣẹ́rú lè ṣe no lórí kankan. So ìníkàpá ìtakókó pé ó di ẹrú mi ó lágbára. Ẹrú ò lè sọ pé ó fẹ́ claim ráìtì kankan lọ́dọ̀ olówó rẹ̀
àmọ́ ìyàwó rẹ̀ lè claim right kódà ó lè gbé ọ lọ ilé ẹjọ́ sọ̀rọ̀ lálá sòyàn túmọ̀ sí wípé akidu milkil yamin akwa min akidi azawaj bó ṣe rárá rí yẹn kókó kan ni lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ fiqh so ìdí nìyẹn tó fi jẹ́ pé qaddama al-itqa ala mada ala azawaj láàfin mọ̀ wípé kó o tó lè pè níyàwó kò gbúdọ̀ jẹ́ ẹrú ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹrúbìnrin tó ń bẹ lábẹ́ rẹ̀ tí ò bá tí ì sọdọmọlúàbí kò ní ìdí ọ̀sẹ̀sẹ̀ kanlẹ̀kùn kò ní ìdí ọ̀sẹ̀ máa béèrè tó fi rọ́ọ̀lù kò gbúdọ̀ complain gan rárá kò sì gbúdọ̀ claim gan òun lẹ̀ ń súnmọ́ mi náà níṣẹ́ o níjọ́ òní tẹ̀ra búrẹ́dì wálé ẹ fún gbogbo àwọn ìyàwó tó kó ẹ̀ fẹ́ mi kí ni ìdẹ́sí ṣe pẹ̀lú mi lẹ́yìn ṣe pẹ̀lú àwọn náà àǹtí àmà ẹrú nìwọ kò tẹ́ ẹ gbúdọ̀ sọ bẹ́ẹ̀ fàámtù ṣùgbọ́n ní kẹsẹ́ tó o bá fẹ́ kó o náà o máa claim right ó sọ̀dọ̀ ọmọlúàbí tó o bá ti sọ di ọmọlúàbí tó o wá so ìkí rẹ̀ bó dìyàwó rẹ̀ gbogbo ń táwọn tó ń bẹ ń léwu kódà àwọn tí máa ránṣẹ́ tẹ́lẹ̀ ń tí wọ́n máa claim ní right wọ́n ó jọjọ máa gbà náà ni ẹ wo al-ihsan ìṣe dáadáa sẹ́rú tí Islam tún mú wa so ìdí nìyẹn tó fi jẹ́ pé bíbọ́kùn lọ́rùn ẹrú òun ni àkọ́kọ́ síwájú pé ó sọ di ìyàwó bó ṣe tún rí yẹn náà tó o bá ti bọ́kùn lọ́rùn ẹrú lóbìnrin sọmọ kó ti ní right láti lè béèrè sàdáàkì tó bá pẹ́ ẹrú ni àtòun gan dúkìá property ọ̀gá rẹ̀ ní lápòjúwe nísìn ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ńgbà tó wá fẹ́ gùn ọ wá ní ẹ at least bí òun kan ṣe rí ọ̀yẹ̀kẹ́ fún mi 5,000 àwọn èmi mo ní ọ torí pé dúkìá ni ẹrú ìdájọ́ dúkìá náà ló wà ẹrú ò lè béèrè kọ́gà rẹ̀ pé mo fẹ́ súnmọ́ pé ṣe ẹ fún mi ní sàdáàkì ni sàdáàkì wo ni ṣe bọ́n lọ́ra ọ ṣùgbọ́n gbà tí ẹrú ò bá fi lè dìyàwó ẹ ti gbúdọ̀ kọ́kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ kó ti dọmọlúàbí tó bá wá dọmọlúàbí yẹn ó ní right láti lè claim tọ́gà rẹ̀ bá sọ pé tọ̀ mo ti sọ dọmọlúàbí báyìí o mo fẹ́ fẹ́ ọ o lè ní ọ̀gá mi ò fẹ́ yín húrà ni ó ti dọmọlúàbí ọ̀gá ò sì lè ṣe nǹkan kan mọ́ torí pé ó ti túlẹ̀ àmọ́ ọ̀gá wa lè sọ fún wípé mo fẹ́ sọ ọ́ di ọmọlúàbí pẹ̀lú wípé màá fẹ́ ọ sàdáàkì rẹ̀ sì ni ẹ̀ńtìkúkí sọ̀dáàkùkì pé mo bọ́kùn lọ́rùn rẹ̀ yẹn náà ni màá fi ṣe sàdáàkì rẹ̀. Naam intabi'u. So ó náà ti gba sàdáàkì torí pé owó tó bá kí wọ́n fẹ́ rà wọ́n fẹ́ sọ́dọ̀ ọmọlúwàbí ní kí sowó kékeré sàdáàkì rẹ̀ nìyẹn kama fa'ala an-nabi sallallahu alayhi wa sallam bi ummina Sofiyya sallallahu alayhi wa sallam bána bí ṣe fún ìyá wa Sofiyya ni wọ́n mú wọn lójú ogun ni ànábì sì kọ́kọ́ bọ́kùn lọ́rùn wọn èyí ṣe ẹrú mọ́ ànábì wa fẹ́ wọn sàdáàkì wọn ní ẹtíkù wọn wa ja'ala an-nabi sallallahu alayhi wa sallam ẹtíkọ̀ha sadaqaha ànábì sì ṣe bíbọ́kùn lọ́rùn wọn ànábì fi ṣe sàdáàkì wọn ṣèdúnyà tó fi jẹ́ wípé wọ́n qaddama thumma a'taqaha fatazawwajaha. Bákan náà tí a bá tún ní kí a wo nǹkan kan tó fẹ́ fara pẹ́ tí kìí dẹ̀ ṣe nǹkan kan náà òun náà ni ummul walad
ummul walad òun yàtọ̀ sílé tá à ń sọ yìí ẹni tán pè ní ummul walad mustalahun fiqhiyyun tarikhiyyin nínú Islam ẹrú rẹ̀ lóbìnrin òun súnmọ́ ó bá lóyún nígbà tó lóyún ó bá bímọ ọmọ tó bí òun kò sọ di kò mú kó lẹ́rú o ẹrú rẹ̀ náà ni ó wá ní pè ní záújà ó ní pè ní ìyàwó ummul walad ìyá ọmọ rẹ̀ ò ní ummul walad kí ni àwọn májẹ̀mú tó wà ń bẹ̀ ẹ tún wá wo Islam ẹrú rẹ̀ lóbìnrin àwọn májẹ̀mú kan ń bẹ tí a bá rí ò lẹ́tọ̀ọ́ àti súnmọ́ àwọn májẹ̀mú kan gbúdọ̀ pé kó o tó lè sọ pé o súnmọ́ ẹ tún wo Islam tó bá lẹ́rú lóbìnrin ó gbúdọ̀ dájú wípé ẹrú yẹn ti di ẹrú rẹ̀ tán pátápátá ó ti rà á ti ẹni kó tó lè súnmọ́ ẹlẹ́ẹ̀kejì kò gbúdọ̀ jẹ́ pé ẹrú yẹn ó jẹ́ wípé kò gbúdọ̀ jẹ́ musharaka láàrin rẹ̀ àti ẹnìkan lẹ́jọjọ ní tí pé èèyàn méjì lè dá ní ẹrú yọba ṣiṣẹ́ fún ọ yóò tún ṣiṣẹ́ fẹ́ ní náà so ẹnìkan kan kò gbúdọ̀ súnmọ́ ní torí pé ẹ̀yin méjì lẹ́ni bákan náà ẹrú yẹn ó gbúdọ̀ an takuna khaliyatan minal mawani ẹrú mi ń bẹ nígbà tó rà ó ra ọkọ ó ra ìyàwó àwọn méjèèjì ẹrú rẹ̀ ni ọkọ rẹ̀ náà ẹrú ni ọba sọ pé bá ń pè ìyàwó ẹ̀ wá ṣe ẹ̀kẹ́ tó bá sọ bẹ́ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ òun náà ló làwọn méjèèjì sáwà lálá ṣùgbọ́n Islam ní láà ó ti ń jẹ́yàwó fẹ́nìkan ó tún gbọ́dọ̀ gorí ẹ̀ ẹwọ Islam despite pé ẹrú náà làwọn méjèèjì ó ti ń jẹ́yàwó fún ẹnìkan ó gbọ́dọ̀ gorí ẹ̀ o nítorí wípé kí wọn náà fi sípò ara rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀gá rẹ̀ pé ọyá wọlé lọ pè wá ẹrú yẹn ò ní fọkàn ṣàdúrà fún ọ so ìdí yẹn pé Islam ní rárá o ẹrú tó lè sọ pé ó sùn mọ́ tí ó padà di ummul walad ó gbúdọ̀ mọ́ kúrò níbi àwọn nǹkan tá a kalẹ̀ yìí àwọn májẹ̀mú kan gbúdọ̀ pé ummul walad yìí ẹni tó bá wá ń súnmọ́ ẹrú rẹ̀ tí ẹrú yẹn bá lè bímọ fún ọ tó o bá ń ta gbogbo ẹrú ò lè ta o torí pé ó ti bímọ fún ọ ò lè ta mani'ul bay'i ò lè ta ẹrú yẹn bákan náà at-tahrir ba'da al-maut tó o bá ti lè kú gbàrà báyìí automatically ó ti dọmọlúwàbí o kìí ṣe ẹrú mọ́ tó ti yé kìí ṣe kíni mọ́ kìí ṣe ẹrú mọ́ torí pé túmọ̀ ẹ̀ ní pé tó o bá ti lè kú pẹ́rẹ́ báyìí ó tún lè fẹ́ ẹni tó bá wù àṣẹ rẹ̀ ti parí lórí ẹ̀ sọ ma pé o ò sọ́dọ̀mọlúwàbí ó kàn bímọ fún ẹni tẹ́ni yẹn bá ti lè jáde láyé ẹrú yẹn ti dọmọlúwàbí nìyẹn jawazu tasarruf haqqu tasarruf ó wà fún ó lè lọ rí márì kọfẹ́ ni tí tó bá wù torí pé ti dọmọlúwàbí bákan náà thubutu nisbatil walad ila sayyid ọmọ yẹn wọ́n máa ṣàfitì ọmọ yẹn sí ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ yẹn ọmọ olówó rẹ̀ yẹn náà ni wọn ò ní sọ pé ọmọ ẹrú lòun rárá o ọ̀gá yẹn ló súnmọ́ ẹrú rẹ̀ ọmọ tẹ́rù yẹn bí ọmọ ọkọ ni lọ́dọ̀ ọ̀gá yẹn náà bàbá yẹn ọmọ rẹ̀ ni akálàṣe ẹrú ló bí fún ọmọ rẹ̀ náà ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí tí Islam gbé kalẹ̀ yìí àwọn tí wọ́n ṣòwò ẹrú tó kọjá sáwọn ṣe bẹ́ẹ̀ so láfi lè mọ̀ wípé ẹ̀sìn Islam gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa sọ̀rọ̀ nípa Islam ká gbìyànjú kí wọ́n nímọ̀ mọ́kà kẹnu bọ ọ̀rọ̀ Islam tó bá nímọ̀ ń pẹ́ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àfáà náà tó bá dẹ̀ fẹ́ máa sọ kán máa sọ lásọyé ẹ má máa sọ lásọ àbọ̀ sísọ káwọn èèyàn má bàa wá sí gbọ́yé ẹ máa sọ kódà bó ṣe pé odidi oṣù kan ní ó gbà yín ẹ má sọ mujmalan
torí pé pàápàá jùlọ lórí social media ó lè determine audience physically. Èèyàn lè determine àwọn tí ń gbọ́rọ̀ èèyàn ó mọ ibi tí mọ̀ wọn mọ̀. Ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ tó ga kámẹ́rà wájú, Ọlọ́run nìkan ló mọ ẹni tí ó gbọ́, ọlọ́pọlọ pípé ó gbọ́, ọ̀jọ̀gbọ́n ó gbọ́, afọ́nú ó gbọ́, òpònú ó gbọ́, amukumẹ́kọ òun ó gbọ́. Ṣùgbọ́n tẹ́ bá ń sọ ní sọ pọ́lọ́pọlọ nìkan lè ń bá sọ̀rọ̀, àwọn òpònú tó kù láwọn náà ń gbọ́, wọ́n sì gbọ́yè. Ṣèdí tó fi jẹ́ wípé kò sí nǹkan tí ẹ̀sìn Islam tó gbé kalẹ̀ tí kò gún régé. Fàkẹ́ ìfàlà, báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀? Nítorí pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala alladhi ahsana atqana kulla shay'in khalaqa. Ọba tó yẹ pé gbogbo nǹkan tó dá, gbogbo nǹkan tó ṣe mèremère ni. Ìyẹn túmọ̀ sí pé ìwọ tó bá sọ wípé nǹkan kan ó kù díẹ̀ káàtó nínú àgbékalẹ̀ Allah subhanahu wa ta'ala nínú Islam yìí, ó dájú wípé ìwọ ni kò yé, àbí àárẹ̀ àbí àmódi ó ń ṣe àgbọ́yé irúfẹ́ níbẹ̀. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run kí ọmọ ṣe tọ́ wa sọ́nà. Níparí, báàbù fadl ibadati fil harj wa wal ikhtilat wal fitanu wa nahwaha. Ojúpọ̀nà ọlá tó ń bẹ fún kéèyàn ó máa sin Ọlọ́run fil harji. Al-harju bi ma'na al-fitnatu wal ikhtilat. Ìgbà tí gbogbo nǹkan bá fọ́jú pọ̀ láyé tó ṣe wípé dáadáa ó ti dàbí àìdá, àìdá ó ti dàbí dáadáa, òun náà ń pè ní al-harju. When virtues become vices and when vices become virtues. إذا تحول المعروف منكرا والمنكر معروفا هذا الهرج. So ẹnikẹ́ni tó bá wá lè tún máa sin Ọlọ́run tọkàntọkàn في الهرج وهو الاختلاط والفتن ونحوها, nígbà tí nǹkan bá rí báyẹn á kàkàn sára ṣirúfẹ́ níbẹ̀ ọlá àti ẹ̀san àti ipò orú àwọn ènìyàn bẹ́ẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala. Inú hadith àfáwà Ma'aqil bin Yasar radiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam, òjíṣẹ́ Ọlọ́run ọba ní al-ibadatu fil harji, gbogbo ẹnikẹ́ni tí ó bá tún ṣàkólé kan kó sin Ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ, kó sin Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kó ṣe tọ́ Ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ fil harji, nígbàtí gbogbo nǹkan bá ti dojúrú, nígbàtí gbogbo nǹkan bá polúkúrú musu, nígbà tó bá jẹ́ wípé ilé rìpíárà kẹ̀kẹ́ tá a gbé kẹ̀kẹ́ lọ ibẹ̀ ni kẹ̀kẹ́ tí ń bàjẹ́, nígbà tó ṣe wípé ẹni tó há al-Qur'an tí ń dàálẹ̀ táfẹ́ mọ gbóòórùn àlìjẹ́nnà lẹ́nu rẹ̀ tí bá ń ké Qur'an, ọ̀dọ̀ rẹ̀ gan ni gbogbo aburú ayé náà fi ṣe bùgbé. Inna lillahi wa inna ilaihi raji'un. Nígbàtí ẹni tó jẹ́ ẹlẹ́hàá tó lo niqab tí bá ń fi ọmú jó lórí TikTok, inna lillahi wa inna ilaihi raji'un. Nígbàtí wọ́n bá ń ká ọkọ̀ ẹlẹ́hàá mọ́lẹ̀ aṣẹ́wó. Hadha al-harj. Dáadáa yóò ti dàbí àìdá, kò ní sẹ́ni tí yóò fẹ́ fọwọ́ gbáyà fún mọ́. Ìyàwó ò ní trust ọkọ, ọkọ ò ní trust ìyàwó ẹ̀. Ọmọ ọmọ lépa bàbá ẹ̀, bàbá náà ọmọ sọ pé tọwọ́ ń bá tẹ ọmọ owó dé. Al-harj tọ́lọ́hun ó ṣòro ó ṣe, tèṣù ọ̀rọ̀rùn gbẹdẹmukẹ́, nìka ó ṣòro, zìnà ọ̀rọ̀rùn. Ọtí yóò wọ́pọ̀, omi yóò wọ́n gógó, àbí ẹ̀yin ò kíyèsí. Dáínà náà fi ń ta pure water, èyí tó pọ̀ jù nìyẹn. Kí náà fi ń kiri ọtí? Trọ́ọ̀kì ni.
abẹ́ rí ká máa fi dáínà ta ọtí ẹ wo iye crate beer double three truck ńlá náà fi ń kiri ọtí ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn ti mu ọtí pọ̀ ju àwọn tí ń mumi lọ so gbogbo yẹn ní alharj ọkàn òbí ò ní balẹ̀ tóbi bá ti fún ọmọ ní ìpìlẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ọkàn rẹ̀ ó balẹ̀ pé mashallah mo ti fún nípìlẹ̀ ẹ̀sìn ní ìsìn kò rí bẹ́ẹ̀ òbí gbìyànjú ó fi ọ sí lékéw ọ̀há Qur'an ó fi sí kíní ó kọ́ gbogbo ẹ̀ ó yé síbẹ̀síbẹ̀ ọkàn òbí yóò tún ní balẹ̀ síbẹ̀síbẹ̀ ọkàn òbí yẹn kò tún balẹ̀ ìyẹn ni alharj gbogbo ẹnikẹ́ni tó bá wá lè mójútó ẹ̀sìn bó ti tọ́ àti bó ṣe yẹ lásìkò tí gbogbo nǹkan bá polúkúrú musu yìí òjíṣẹ́ Ọlọ́run ọba ní ka ijratin ilayya àpéjúwe ẹni yẹn min haythul ajiri tashbihu yẹn àdátù tashbihu yẹn ka ijratin min haythul ajiri níbi ẹ̀san tó nítọ̀hún ó gbà yóò dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe ìjírá lákọ̀ọ́kọ́ ọjọ́ nígbàtí Mọ́kà náà gbóná rehe tí wọ́n pa gbogbo ìgbádùn wọn tì tí wọ́n sì ṣe ìjírá lọ sílùú Mọ̀dínà tán fi gbogbo property wọn lẹ̀ irú ẹ̀san táwọn ẹni àkọ́kọ́ náà gbà náà ni ẹ̀yin tí ẹ̀sìn àti ṣẹ̀sìn àti ṣe súnà bó ti tọ́ àti bó ṣe yẹ tó bá di nǹkan tó nira tẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí ìnira yín ó ka yín lápá kò láti má ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ irú ẹ̀yin náà nígbà náà ẹ̀san yín ka hijratin ilayya. ní ẹgbà wọ́rọ̀ mi anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn àsìkò kan ń bọ̀ almutamassiku bidini kalqabidi ala aljamra ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ yóò dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn di ògùn náà mú tí ó máa jóyàn lọ́wọ́ àwọn tó bá wá lè ṣe bẹ́ẹ̀ tí àjẹ́ kí n ti ń ṣẹlẹ̀ níta kó influence yín ẹni a máa jẹ àrámù gan ò tó pín báyìí tó bá tètè jí lọ kó o tò kò ní kàn ẹ̀ ń sọ pé àlálì ti lọ ń tẹ̀ kò sí mọ́ ṣùgbọ́n àrámù gan náà tó bá tètè jí lọ ọbẹ̀ kó o tò kò ní kàn ẹ̀wọ̀n nǹkan gbogbo ẹnikẹ́ni tí ò bá jẹ́ kí bí nǹkan ṣe le bí nǹkan ṣe lágbára má jẹ́ kó gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ má jẹ́ ó ba ẹ̀sìn rẹ̀ jẹ́ ẹni tó bá lè dúró déédéé nígbà tí sìnà di ṣe mí o gbowó tí ò sì ṣe sìnà tí wòkúwò tó di wòmí ọgbà yìí tí ò wòkúwò tó dúró lórí kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ azuma ajruhum ẹ̀san wọn mọ̀ tóbi púpọ̀ nínú campus tí ò sẹ́ni tí ń wọ̀ tí ò sẹ́ni tó ní má ṣe tí ò sẹ́ni tó dí ọ lọ́wọ́ tó sì wá ní inna ma'iya rabbi inna rabbi yarani Ọlọ́run ọba mi rí mi tó ṣe ránù tó kó ẹgbẹ́kẹ́gbẹ́ tó rìnrìn kúrìn tó ṣeṣe kúṣe irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ka hijratin ilayya ẹ̀san wọn ó dà gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe hijira nígbàtí Mákà gbóná rere àwọn àfáà ní wà sábàbù kathrati fadl ibadati fi hadha alwaqt wọ́n ní ìdí tí láàdá àwọn tí wọ́n bá ń ṣe tọlọ́hun nígbàtí ayé polúkúrú musu bá ṣe wáyé tí wọ́n bá dúró ti tọlọ́hun ìdí tí ẹ̀san wọn fi pọ̀ ní wípé anna nasa yakfuluna anil ibadati fi tilkal awqat láwọn àsìkò tá à ń sọ yìí àwọn èèyàn ò ní ná ní ṣíṣe tọlọ́hun mọ́ ẹni tí bá ń ṣe tọlọ́hun lójú méjèèjì ojú ẹni yẹpẹrẹ làwọn yóò fi mọ̀ wọ́n àwọn tí ò ṣe tọlọ́hun la yóò mọ̀ pàtàkì la yóò mọ̀ bàbàrà wayanshagiluna anha àwọn èèyàn ó kọ́ àìrójú pẹ̀lú oríṣiríṣi nǹkan míì kò ní jẹ́ wọ́n ráàyè tọ́lọ́hun wala yatafarragu laha illa qalilun àfàwọn èèyàn péréte ni wọ́n ka tọ́lọ́hun kún ni wọ́n ka súnnà kún
ولأن الإجرة تبتني على ترك الوطن والدار ورغائب آل الله. wọ́n ní torí pé ẹ bá wo wájú al-mushabaha, wọ́n ní torí pé nǹkan pè ní ìjìra oníkéyìn ó fi ìlú èèyàn lẹ̀, gbogbo nǹkan tí ń wùyàn nínú ìlú kéyìn ó sì gbójú ń bẹ̀ nítorí pé mo fẹ́ ṣe tọ́lọ́hun. ilé rẹ̀ wà ń bẹ̀, ọjà rẹ̀ wà ń bẹ̀, oko rẹ̀ wà ń bẹ̀, nǹkan ọrọ̀ arísìkí rẹ̀ ó wà ń bẹ̀, ó dẹ̀ fi gbogbo ẹlẹ̀ nítorí tọ́lọ́hun. wa kama anna al-muhajirin wal ibadatu fil harji aidan, bákan náà ẹgbẹ́ ẹnikẹ́ni tó bá gbájúmọ́ ìjọsìn Ọlọ́run nígbà táyé bá dolúkúrúmuṣu tẹ̀pítẹ́nì alátẹ́ríkì rọ̀gá ibi dúnìyà lílá, ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo nǹkan gbádùn tí gbogbo nǹkan táwọn kan ń ṣe tóun ò ṣe yẹn yóò máa sọ́fà ẹ̀, kò ní ní access, yóò mọ̀ pé tèmi náà bá ní kí n bá wọn dá sí báyìí èmi náà ó kó sínú bí wọ́n kó sínú. wọ́n ó pè síbi ipò kan ipò yìí iná ni owó wà ń bẹ irọ́, àwọn èèyàn máa lówó òun ò ní lówó jẹ. self discipline tó lágbára. àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ pé ibi ni wọ́n jókòó sí, ìwọ ọmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ni, ìwọ náà dolówó nísìn, mi ò lè ṣe àfa ó tún dé ibẹ̀ ní òsì ó tòsí. irú ẹni tó bá lè dúró lórí pé ọ̀dà ẹ̀jẹ̀ ń tòsí ó tẹ́ mi lọ́rùn mi fẹ́ wọ náà, ànábìlẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ ká hijira tì ní ẹ̀ láyé. nítorí pé gẹ́gẹ́ bí àwọn tó ṣe hijira náà fi ìgbádùn wọn lẹ̀, tí wọ́n lọ Mọ̀dínà tí wọn ò nílé, tí wọn ò lára, tí wọn ò ní nǹkan kan, bẹ́ẹ̀ náà ni ìwọ tó fi gbogbo yòdòyòdò lé ayé èyí tó ṣe wípé orí àrọ́mù ló dúró lé lórí, ó dẹ̀ gbójú kúrò ń bẹ̀ nítorí pé ó fẹ́ ṣe tọ́lọ́hun. wa kama anna al-muhajirin fi awwal al-amri kanu qalilin, gẹ́gbó jẹ́ pé àwọn tó ṣe hijira ní àkọ́kọ́ ọjọ́ ni àwọn náà kéré ló ń kà, li adamu tamakkuni akthari an-nasi min dhalik, torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí ṣe láti ṣe hijira. fa'akada al-abiduna fil harji, bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tí wọ́n ò nípinnu wípé àní bó burú jù báyìí lọ tọ́lọ́ ni màá ṣe, súnà mi kò níyẹ̀. qalilun, àwọn náà máa ń kéré, wọ́n kéré. àwọn kan bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu tẹ́ bá padà rí wọn gbogbo ohun tí wọ́n ń pè ní àrọ́mù lánàá lórí social media wọ́n ti sọ di halali, wọ́n ti sọ di halal. ṣètò òṣèlú lẹ́fẹ́ sọ, ẹlòmíì ti tán sínú òṣèlú, ọ̀sán gan lọ́wọ́ ní òṣèlú, kódà ọ̀rọ̀ rẹ̀ tún burú ju àwọn tó bá ní òṣèlú gan lọ, ọ̀rọ̀ rẹ̀ tún burú ju àwọn tó bá ní òṣèlú lọ. so hákàdà ìdí nìyẹn tó fi jẹ́ pé bọ́rọ̀ lé ayé ṣe ń lọ yẹn bí ó ṣe máa lọ náà nìyẹn. àwa ni ká gbájúmọ́ ẹ̀sìn Ọlọ́run, ọwọ́ lè máa rò pé opportunity ó máa lọ kó máa lọ, àtẹni tó rí opportunity àrọ́ọ̀mù tó rí ilé bá, àtẹni tí ò rí ilé bá, kí ni ọkàn yín gbogbo wa á padà kúrò bẹ̀rẹ̀. tó ń ti wí pé ìtọ́lọ́run bá ti pè ní tiẹ̀ nínú ayé yìí náà kò lè tàṣe rẹ̀, kò lè tàṣe rẹ̀ abàdà. sèyí ẹni ká jẹ́ òye wa, ibi tó jókòó sí àwọn kan lọ ń dùn ta, ibi tí wọ́n ti ń dùn ìkan ìjàbọ̀ yóò sì wá sọ́dọ̀ rẹ̀. tó bá ti jẹ́ pé ibi àrọ́ọ̀mù náà ti lọ ń dùn, má bá wọn dá sí. pàápàá jù lásìkò tá a wáyé, jókòó rẹ̀ jẹ́jẹ́. àsìkò yìí zamanul fitna, àsìkò fitna ni. mélòó mélòó làáfà títí padà dé ní àbùkù lẹ́ni, mélòó mélòó lọ bá, mélòó mélòó làwọn èèyàn ńláńláńlá tí wọ́n ti padà dé ní àbùkù nígbà tí wọ́n mọ ara wọn. mọ ìwọ̀n ara rẹ̀, jókòó ara rẹ̀ jẹ́jẹ́, má kọjá ojúpọ̀nà tẹ̀sìn bá sọ. bọ́ ọ bá fẹ́ mú àǹfààní kan nínú ayé yìí náà, fi ẹ̀sìn síwájú kó máa gáìdì ẹ̀, má ju ẹ̀sìn sẹ́yìn. tó bá ti ju ẹ̀sìn sẹ́yìn, tó bá ti kojú bọlé ayé, kò ti lọ náà nìyẹn. illa yasha Allah. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ àkíyèsí, ẹ̀yin obìnrin, ẹ̀yin umahat, ẹ̀yin àbá, ẹ̀yin ẹlẹ́à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹjẹ́ ká páyà Ọlọ́run. ìtọ́lọ́run bá ti ní yóò jẹ́ tiwa inú àlá yóò jẹ́ tiwa, pé èèyàn ń ṣe tọ́lọ́run kò kọ́ dí ìtọ́lọ́run bá ní yóò jẹ́ tẹ̀yìn.
kéèyàn wá pa tọ́lọ́wọ́n ọba tí kó lóun ò ní ṣe tọ́lọ́wọ́n ọba mọ́ ìyẹn ò ní kó o ní tọ́lọ́wọ́n ọ̀fẹ́ fún ọ. ẹ jẹ́ ká bẹ̀rù alkiyama wa gbogbo àdáadáa ilé ayé yìí náà ẹlòmíì nígbà tó ti wọnú òṣèlú kò sí tí ò ṣe tán ó ti ṣẹbọ dánwò tó gbọ́n fẹ́ di president ẹ̀dá kò sí tó bá dà tán má bá dà kí ló tún kà lẹ́yìn ẹ̀ àwọn tó dà lánàá dà aynahum khalas ó ti parí. mo ń kọjá lógún mọ̀ sọ́njọ́ kan mo wá rí ilé Lágòkè Akíntọ́lá ilé tán kọ́ tí ń jẹ́ ilé nígbà náà mo ní khalas ó ní nísìn ọmọ rẹ̀ kan kò gbé bẹ́ẹ̀ igbó ti kún bùbẹ̀ mo rò pọ́dà yẹn pé yunifásitì Lágòkè Akíntọ́lá yunifásitì àwọn náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lo bẹ́ẹ̀ wọ́n fẹ́ renovate ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi sọ́stẹ́ẹ̀lì bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi ṣe kíní kan ọmọ tó bí wọn ò lè gbé bẹ́ẹ̀ tá ló fẹ́ gbé bẹ́ẹ̀ kò bá ti sin mu mọ́ kó wá ṣe wípé torí irú ilé yẹn lọmọ nìyẹn wá torí ẹ̀ṣẹ̀ bọ ilé òun náà kò padà wúlò mọ́ láyé wá kẹ̀dẹ̀ ṣùgbọ́n tó yẹ pé mọ́sálásí ni wọ́n kọ́ nígbà yẹn di ìsìn àwọn yóò sì mọ́ kírun bẹ́ẹ̀ di ìsìn àwọn yóò mọ́ kírun bẹ́ẹ̀ àtọ́ pé kéèyàn má kọ́lé tó dáa o ṣùgbọ́n ká máa títọ́ Ọlọ́run síwájú lórí gbogbo ìgbésẹ̀ tá a máa gbé ọwọ́ tí ayé fi ń bàjẹ́ lójoojúmọ́ lásìkò tá a wà yìí ó lágbára ju ọwọ́ tí ń fi ń gba tuntun ṣe lọ ó lágbára ju ọwọ́ tí fi ń gba tuntun ṣe lọ ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká sá máa kíyèsára ní gbogbo gbà bí nǹkan tá a bá ti ń ṣe kódà táwọn rò pa àmọ́ nǹkan yẹn ṣe táyé ń sọ pa àmọ́ ṣe ṣàtúmọ̀ kíyèsára pé ṣé mi tí ì fẹ́ máa tayọ àlábáyọ ṣé mi tí ì máa ṣàṣejù ṣé mi tí ì máa ṣàṣetò ló fi jẹ́ pé o gbọ́dọ̀ láwọn tí ó máa pa kíyèsí rẹ nínú àwọn tó súnmọ́ nínú àwọn tó nímọ̀ jù ọ lọ nínú àwọn tó nímọ̀ jù lọ Sheikh pẹ̀lẹ́pẹ̀lẹ́ o abẹ́ tún ṣe ń sọ yẹn ó lágbára díẹ̀ o ó gbọ́dọ̀ wà níwájú ó gbọ́dọ̀ wà lẹ́yìn èèyàn gbọ́dọ̀ láwọn tó jù yẹn lọ níwájú tí ó máa pa kíyèsí yẹn téèyàn ó sì máa gbọ́ bákan náà ó tún gbọ́dọ̀ láwọn tó kéré sí ọ náà tó yẹ pé in táwọn tó jù yàn lọ lè mọ́ rí àwọn tó tó kéré sí ọ wọ́n lè rí tó tó pa kéèsì rẹ̀ sí tó bá ti pa kéèsì rẹ̀ tó bá jódodo tẹ́lẹ̀ torí pé kò síbi tẹ́sù olúgọ sí dèyàn in tẹ́yàn bá sì máa ṣeun ìgbẹ́ náà lè sọ lọ́jọ́ kò sí onífàbímọ aghwaytani la aq'udanna lahum siratakal mustaqim ibi tó tọ́ yẹn ibẹ̀ lọ́wọ́ lọ́jọ́ kò sí sòyìn ẹtùmọ̀ gbogbo tá a bá ti mọ̀ ọ́ ṣe táyé ń sọ páwa la mọ̀ ọ́ ṣe táwa náà ń fìlì wípé ní tí mo mọ̀ ọ́ ṣe rèé kákìí sára ṣètò ọ̀nà lọ dúró síbẹ̀ fún wa abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ̀ bá kó kí iṣẹ́ ní kọ̀ọ̀kan wa eléyìí tí a gbọ́ ọlọ́njọ́ ṣe wá láǹfààní àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́njọ́ kó wúlò fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.